Hello, ẹ̀yin èèyàn mi. Wọ́n ní pásítọ̀ Ìyá Kìlómè, wọ́n ní ó sọ àsọtẹ́lẹ̀ fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí o, adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀. Pásítọ̀ ṣe mọ̀ pé pásítọ̀ Ìyá Kìlómè kò sábà ń ṣe síà fún kábíyèsí. First time tá gbọ́ pé Ìyá Kìlómè pé kábíyèsí, wọ́n ní ó sọ fún un. Nǹkan tó ń rí yìí o, ó léwu, wọ́n ní ìsídà kó yá tètè mọ bó ṣe máa gbáradì, kó ṣe mọ bó ṣe fẹ́ ṣe àtúnṣe. Torí nǹkan tó ń rí pé àwọn tó wà láàfin wọ́n wá ìpalára ara wọn láì ṣe kábíyèsí. Wọ́n ní ìsídà pé wọ́n fẹ́ dìtrónù kábíyèsí kán gba adé orí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, tí wọ́n ti gba adé wọ́n ti dìtrónù kó lùzù àwọn ọmọ ẹ̀. Wọ́n ní nǹkan tí Ìyá Kìlómè sọ fún un pé báwo ni irú eléyìí ṣe fẹ́ dópin, kó yá tètè gbáradì. Àwọn tó wà láàfin pé nǹkan tó ń lérí léka fún kábíyèsí pé nǹkan táwọn fẹ́ ṣe táwọn ò bá dẹ̀ ṣe ìsídà kan dìtrónù kan ṣe ṣégè fáwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ yẹn máa yè ikú ò ní jí wọn pa àrùn sọ wọ́n lọ́jọ́. Instead of it, back to sender. Instead tí wọ́n dìtrónù kábíyèsí, back to sender. Gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́ lò láti ṣerú ọṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ṣé mọ̀ pé wọ́n ní tí Ọlọ́run bá ti fi ọ̀tá ní hàn ni kò lè pani mọ́. Ìgbà tí Ọlọ́run dẹ̀ ti fi hàn kábíyèsí, àtúnṣe rẹ̀ ní kí kábíyèsí ṣe àtúnṣe. Ìsídà kí kábíyèsí gbogbo nǹkan tí ó sọ pé àwọn lọ búra wọ́n lọ ṣe, wọ́n ní kó lọ reverse ẹ̀. Kó reverse ẹ̀, mo ti pariwo. Òyìnbó tó ṣe eraser òun ló ṣe pẹ́ńsù lò. Kí kábíyèsí tètè mọ bó ṣe fẹ́ gbáradì. Wọ́n ní igi gọgọrọ má gún ni lójú òkèrè láti ń yè. Kábíyèsí lé wọn láwọn ò ní kúrò àfi tọ́wọ́ wọn bá tẹ̀ nǹkan tó ń fẹ́. Wọn ò ní dúró gba nǹkan tó ń fẹ́ nà. Wọ́n ní téèyàn bá géèyàn jẹ ní mú. By the time tó máa de yín mọ́ ní fùrọ̀, wọ́n ní ò ní sọ pé fùrọ̀ yẹn pé ó ní ìríra o. Wàá de yín mọ́, wàá gé jẹ dànù. Kí ni wá irú ìtumọ̀ eléyìí? Kábíyèsí kó gbáradì. Ìdúró sí ìbẹ̀rù sí. Bẹ́ẹ̀ ni. Ìdúró sí ìbẹ̀rù sí kí kábíyèsí yá tètè mọ nǹkan tó fẹ́ ṣe. Ní kíákíá, ní wéré ní kíákíá, mọ́sámọ́sá. Ẹni tó bá sọ pé kí lèèyàn máa ṣe, òun la máa ṣe hàn. Kábíyèsí kẹ́yà tètè bẹ̀rẹ̀ sí ní gbégbèsẹ̀. Kábíyèsí gbégbèsẹ̀ o. Pásítọ̀ Ìyá Kìlómè kì í rí ti ẹ̀yẹn. Gbogbo àwọn síàsì yẹn kò sí ẹni tó máa sọ pé eléyìí rí ti kìíní kan. Nígbò jẹ́ pé wọ́n ní ó jọ gàtè kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì ti rònà. Ẹ̀yin ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Tó sọ fún kábíyèsí pé àwọn ò ní gbà. Wọ́n láwọn ò ní gbà o. Wọ́n ní kí nípa àwọn ò ní gbà. Àwọn àti kábíyèsí pé wọ́n jọ máa wọ ṣòkòtò kan. Wọ́n láwọn ò lọ o. Àfi tọ́wọ́ wọn bá tẹ̀ nǹkan tó fẹ́ gbà. Kò sí nǹkan tó fẹ́ gbà. Kábíyèsí kẹ́yà tètè gbáradì. Ọlọ́run àgbàyanu Olódùmarè. Bí àṣírí wọn ṣe ń tú, àṣírí wọn tó wà màmá tú ni kò ní bò. Tọ́lọ́run bá ti fi gbogbo yẹn hàn kábíyèsí, kí ni kábíyèsí tún máa ṣe dúró ṣe? Ìdúró sí ìbẹ̀rù sí o. Bí ẹni tó gbódó mì. Bẹ́ẹ̀ ni ṣọ́ sọ pé ìkà ni wọ́n ni. Ẹnu ẹ̀ náà wà yẹn. Ọlọ́run á dìde togotogo. Ọlọ́run á dìde tìjàtìjà. Ọlọ́run á dẹ̀ dìde nínú agbára rẹ̀ á ṣèrànwọ́ fún kábíyèsí. Èyí ti wá rí. Àwọn ọmọ kábíyèsí kì yóò kú bí kò ṣe yíyẹ. Lágbára ẹ̀jẹ̀ Jésù wọn ò ní kú o. Lágbára ọba ìyanu wọn ò ní kú o. Nǹkan kò ní ṣe wọn. Naomi, nǹkan kò ní ṣe ẹ́, kò ní ṣe àwọn ọmọ ẹ̀. Lágbára Kristi. Ọlá inú kan tó ní sí kábíyèsí. Tó dẹ̀ ní sí gbogbo àwọn olórí. Wọ́n ní ìwà tó ń léku sí téèyàn
tó ń lékun síyàn tó dẹ̀ sọ pé no pé kíní lòun máa pé ejò lòun máa lé sí ń tọ̀. Ẹ jẹ́ kí ejò yẹn padà kó bù wọ́n jẹ, back to sender ni wọ́n máa ń send back to sender fún wọn. Bí kú ló lóko Victor Kúté ni ṣe bẹ́ẹ̀ fẹ́ fi ipò dá pa ojú idà Ọlọ́run. Ẹ fọwọ́ pa ẹ̀ túbọ̀ máa tẹ̀síwájú. Ẹ̀sìn kan tèmi kàn mọ̀ ni pé tí Ọlọ́run bá ti fọ̀tá èèyàn hàn ni kò lè pani mọ́. Bẹ́ẹ̀ ni so kábíyèsí òun lẹ ti gbọ́ yẹn o. Wọn ò ní borí irọ́ náà pa, irọ́ lóṣó ń pa, irọ́ làjẹ́ ń pa. Nítorí ẹni bàbá Naomi òun ni Ọlọ́run bàbá nígbẹ̀jọ́ tí Naomi ní. In as much tí Ọlọ́run dá Naomi tó dá sínú ààfin yẹn. Naomi kú tì o, kábíyèsí náà kú tì, àwọn ọmọ kábíyèsí kú tì, àwọn ọmọ Naomi pátá látòkè délẹ̀ wọ́n kú tì. Ẹlẹ́rù ló máa gbẹ́rù ẹ o lórúkọ Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù. Àfi tí Jésù bá sí lórí ìtẹ́, tí Jésù tó kú tó sì yè tó sọ pé èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ti rí. Kọ́ máa bá ń bọ̀ ìṣó. Bí Sátánì ló lágbára ju Ọlọ́run lọ, ẹnu ẹ̀ ni gbogbo wa jọ wà yìí. Àfi tàbá ní Jésù Kristi, àfi tí Naomi tó bá ń ro ibi sí àwọn olórí. Torí ibi tí Naomi yẹn ni pé live and let's live. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa jọ kọ́mọ lùbọ́ láàfin. Wọ́n ní pé àwọn ò tẹ̀ fẹ́ Naomi rárá. Wọ́n dẹ̀ wá bá Naomi bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ wá bá Naomi, wọ́n ní kó kúrò. Ṣẹ́rí àdàbí tí kábíyèsí bá ti fẹ́ yín kó tó fẹ́ Naomi nìkan. Àdàbí tí kábíyèsí tó bá jẹ́ pé ó ní nǹkan tẹ́ ń lò fún kábíyèsí, ó nìkan ní aláyín lè ṣe o. Àìjẹ́ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. Kò sọ̀rọ̀. Ẹ kéré sí nọ́mbà ẹ̀wẹ́. Ẹ gbé orí sókè ẹ̀yin ilẹ̀kùn, àní ká gbé yín sókè ní ẹ̀yin ilẹ̀kùn ayérayé kó bá ògo wọlé lọ. Ta ni ọba ògo yìí? Ọlọ́run tó le, Ọlọ́run tó ní ipá àti agbára. Yes, ó ní ẹ gbé orí yín sókè gbogbo ẹ̀yin ilẹ̀kùn ayérayé, torí ọba ògo fẹ́ wọlé wá. Ọba ògo náà ti wọlé tọ̀ Naomi wá o. Ọba ògo náà ti wọlé ó ti wọlé tọ̀ kábíyèsí wá. Ẹ rò pé tí kábíyèsí tán kọ́kàn ní fìrí kọ̀kọ̀ tó ní àníṣe Naomi ò gbọ́dọ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ òun. Naomi gbọ́dọ̀ dúró standby. Kábíyèsí mọ nǹkan tó ń rí lára Naomi náà. Ẹ̀yin kẹ̀ ẹ sọ pé ṣé nǹkan tó wà lára Naomi kí ló ṣó wà lára sí yín? Immunity tí Naomi ń gbé káàkiri ṣó wà lára yín? Ẹ sí mi ẹ̀dọ̀ náà. Ẹ fi gbogbo ara burúkú balẹ̀. Ẹ má ṣe lásán kẹ má bàa ṣubú dànù. Ẹ má wulẹ̀ sáré ká torí oògùn ò lè ran Naomi bó ṣe wà yìí láyé káàbàdà lórúkọ Jésù. Immunity tó wà lára Naomi òun ló wà lára àwọn ọmọ ẹ̀, àwọn gbogbo èso Naomi ó wà ń bẹ̀. Àníṣe ẹyẹ jàǹpàtà, ẹyẹ ìyarun pamọ́. Ọlọ́run bẹ lórí ìtẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú Naomi. Ẹ kéré sí nọ́mbà. Ẹ̀yin èèyàn mi, òun mo ní kí n sáré gbé wá fún yín. Wọ́n ní nǹkan tí Chris Oyakilome tó ríran sí kábíyèsí. Wọ́n ti ṣì. Back to sender in the mighty name of Jesus. Gbogbo ẹ tó porí Naomi níbi back to sender. Gbogbo ẹ tó pe orí kábíyèsí níbi back to sender. Onígbàgbọ́ dúró ẹrẹ́rìn ayọ̀ nítorí pé Jésù ó tó fún wa. Jésù tó fún wa o. Hallelujah. Hallelujah. Naomi, ògo ni fọ́lọ́run ló kà bọ́ lọ́hùn. Ọlọ́run á ṣíji bò ẹ́ o. Á dáàbò bò ẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ Naomi, ẹ bá ń ṣí ẹ̀kẹ́ bá mi láìkẹ́. Kẹ́ẹ̀dẹ̀ bá mi máa sẹ́lẹ̀ ń kẹjọ. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ọdún yìí gbogbo a máa jọ ṣe pẹ́pẹ́pẹ́ àjọ máa kọ́ ọmọ dùgbò. Ayọ̀ tí gbogbo á fi wọnú ọdún yìí, ayọ̀ náà la máa fi parí ẹ̀. Eré ìje náà kò ní sú wa, kò ní rẹ̀ wá. A máa fi ìyẹ́ fò bí ìjì.
agbára ẹ̀jẹ̀ Jésù asáré kò ní rẹ̀ wá orúkọ Jésù Olúwa wa àmín. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa Jésù Olúwa wa amen. Bye.